fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ náà ni gbèsè ìdílé. Gbèsè ìdílé. Gbèsè ìdílé. Àwọn bàbá ń jẹ gbèsè. Àwọn ìrandíran kan ló jẹ gbèsè. Tí wọ́n ń béèrè ẹ̀ láti ìkíni láti lọ́wọ́ ọmọ tí ò mọ ìdí gbèsè ìdílé tí wọ́n jẹ. Lóyè ọjà ìjọba. Bí wọ́n ṣe ń béèrè lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ náà ni wọ́n ń béèrè lọ́wọ́ àwọn ìran míì ń sìn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ayé tá a wà yìí lóde ìsìn yìí tó ṣe wípé wọn ò mọ ipasẹ̀ nǹkan tó ń fà á. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àwọn nǹkan àjálù ló ń ṣẹlẹ̀ tó ṣe wípé wọn ò mọ ìdí gangan tí nǹkan bẹ́ẹ̀ fi ń ṣẹlẹ̀. Kí ni nǹkan náà gan báwo ló ṣe jẹ́? Ẹ jẹ́ ká lọ sí abala kí Lagboile Onigbagbo ká lọ gbé gbèsè ìdílé ká lọ gbé yẹ̀wò níbẹ̀. Gbèsè ìdílé ṣe báwọn àgbà bọ̀ wọ́n ní bàbá jẹ èso àjàrà ẹ̀yìn kan àwọn ọmọ. Àwọn ìran wo gan lẹ́yìn kan náà? Ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀, ẹ jẹ́ ká jọ máa bá bọ̀. Tó bá ṣe pààrọ̀ ló bá yín mo kí yín pé ẹ káàárọ̀. Tó bá ṣe pọ̀sán ló bá yín mo kí yín wípé ẹ káàsán. Tó bá yẹ ṣe wípé ìyálẹ̀ta ni mo kí yín pé ẹ kú ìrọ̀lẹ́ o. Tó bá wá ṣe wípé alẹ́ ni mo kí yín pé ẹ kálẹ́. Ìgbàkúgbà tó bá yín lábala bẹ̀ yẹn mo kí yín tẹ́lẹ̀sọ́ mo kí yín tológun. Mo kí gbogbo orí adé pátápátá. Bẹ́ẹ̀ náà mo kí gbogbo ọlọ́run ìlẹ̀kẹ̀ pátápátá. Ó ṣeun Jésù. Mo wá kí wa wípé a kú ọjọ́ ìsinmi. Tọ́lọ́run bá fa bíbọ̀ ẹ̀sẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ìsinmi la máa ṣe nínú ayé. Agbára lọ́wọ́ ọlọ́run ọba kódà ọba ṣẹ̀dá. Àmẹ́ ẹ bá mi ṣí ẹ jẹ́ kó kára alẹ́ kó kára oko. Gbèsè ìdílé. Gbèsè ìdílé. Àwọn ìran kan ló jẹ gbèsè wọn. Àwọn ìran kan ni wọ́n ń béèrè ẹ̀san ẹ̀ lórí wọn. Kí ni nǹkan tó fà á? Ẹ máa bá mi ká lọ. Kábíyèsí Olódùmarè àwọn ọmọ yìí ni. Ẹ jẹ́ ká wá bọ́ sínú agbami ètò. Bẹ́ẹ̀ ni. Mẹ́mọ̀ pé mo lè débẹ̀ o. Mo yan lógo ẹ bá mi kí. Mo yan lógo. Àwọn ìran kan ló dá májẹ̀mú. Wọ́n dá májẹ̀mú nídìí òrìṣà. Mẹ́mọ̀ pé mo lè débẹ̀ o. Àwọn ìran tí mò ń sọ yìí àwọn ìran baba ńlá ni. Ó ní agbára. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Wọ́n dá májẹ̀mú nídìí òrìṣà ìdílé wọn wípé ìrandíran àwọn kò ní wọ́n ní sí ọlọ́run mìíràn. Wọ́n ní wípé àwọn ò ní sí ọlọ́run mìíràn. Bẹ́ẹ̀ òrìṣà yìí láwọn máa sìn títí láéláé. Tó bá wá rí bẹ́ẹ̀ o kò sóhun kankan tó máa mú àwọn kúrò nídìí òrìṣà ìdílé àwọn láéláé. Wọ́n dá májẹ̀mú yìí pẹ̀lú òrìṣà ìdílé wọn. Nínú májẹ̀mú tí wọ́n dá wọ́n ń bọ òrìṣà yìí lọ́dọọdún. Wọ́n ń bọ òrìṣà yìí lójoojúmọ́. Wọ́n máa ń bọ òrìṣà yìí ní ìgbàkúgbà tó òrìṣà yìí bá nílò ẹ̀jẹ̀ ìgbàkúgbà náà ni wọ́n máa ń ṣe kíni. Tó bá ti tó àkókò tó ṣe wípé wọ́n máa ń bọ òrìṣà ìdílé wọn yìí. Ó náà ni wọ́n máa ń bọ ni wọ́n sì máa ń fún láwọn nǹkan ètùtù tó yẹ kí wọ́n fún. Láyé o, a mọ̀ pé a lè débẹ̀ o. Àyàn lógo ṣe bàbá. Wọ́n ṣe é títí wọ́n wá dá májẹ̀mú wípé ọjọ́kọ́jọ́ táwọn bá fi òrìṣà yìí sílẹ̀ nǹkan báyìí òun náà ni kó máa ṣẹlẹ̀ sáwọn nínú kínní nínú ìdílé àwọn. Wọ́n fi dá òrìṣà yìí lójú wípé kò sí nǹkan tó fẹ́ mú àwọn yẹ májẹ̀mú yẹn láéláé. Lárúgbó ọjọ́. Wọ́n gbé ìgbé ayé wọn lọ wọ́n ń ṣe ohun gbogbo bẹ́ẹ̀ lohun gbogbo náà ń lọ ní mẹ́lọmẹ́lọ. Agbára ńlá o. Àwọn ìran kìíní lọ
àwọn ìran kìíní tó lọ yìí ń bọ òrìṣà yìí, àwọn ìran kejì náà lọ, àwọn ìran kejì tó lọ yìí àwọn náà ń bọ òrìṣà yìí títí nígbà tó dé orí ìran karùn-ún wọ́n ti ń gbàgbé òrìṣà yìí, wọn fẹ́ wọn bọ́ mọ́, wọ́n ti ń gbàgbé ẹ̀ díẹ̀díẹ̀. Àwọn tó jẹ́ àgbààgbà lé gbogbo wọn ti ń papòdà, wọn ti ń kú tán díẹ̀díẹ̀. Nígbà tó wá dáàrin kan wọ́n ń bímọ, ọmọ ń pọ̀, wọ́n ń ṣiṣẹ́ nínú ìdílé yìí. Àwọn díẹ̀ wà tó ṣe wípé ó ti jẹ́ Christian, àwọn díẹ̀ wà tó ṣe wípé ó ti jẹ́ Muslim. Oníkálukú ti yapa, wọn sì wá ráàyè láti sin òrìṣà yìí mọ́, bẹ́ẹ̀ wọn ráàyè láti bọ́ mọ́. Wọ́n ti ń gbàgbé díẹ̀díẹ̀. Ẹ má gbàgbé pé àwọn ìran àkọ́kọ́ tí wọ́n ń ṣe òrìṣà, wọ́n sin òrìṣà yìí tí wọ́n sì dá májẹ̀mú, àwọn ìran yìí ti jáde láyé o. Àmọ́ àwọn ìran karùn-ún tó kù, àwọn ìran karùn-ún tó kù lókè èèpẹ̀, wọn mọ̀ nípa wípé bóyá ẹ̀jẹ̀ kan tàbí nǹkan kan o. Bẹ́ẹ̀ oníkálukú wọn sin Ọlọ́run bó ṣe yẹ kí wọ́n ṣe é. Ẹnìkan ṣoṣo tó kù nínú ìran bíi márùn-ún tó ti kọjá lọ, òun máa ń rán wọn létí wípé ó sì ní òrìṣà kan tó ṣe wípé àwọn máa ń bọ nínú ìdílé àwọn o. Àmọ́ ṣe mọ̀ wípé ojú ti là, oníkálukú ti ṣe kí ni wọ́n ti yapa. Ó wá dà wípé bàbá ayé ti lajú, àwọn ò lè máa bọ òrìṣà mọ́. Àwọn ìran yẹn náà tún kọjá lọ, tó kò wá sí ẹnìkankan tó ṣe wípé ó fẹ́ máa rán wọn létí tàbí fẹ́ máa sí wọn létí wípé ò ní bọ òrìṣà yìí ni. Àwọn ìran karùn-ún yẹn náà ti tún kọjá lọ, àwọn ìran kẹfà, àwọn ìran keje, títí tó fi dórí ìran kẹjọ. Nígbà tó wá dórí ìran kẹjọ tí wọ́n wà, ọ̀pọ̀lọpọ̀ ti di onírúurú ẹ̀sìn. Oníkálukú ti gbé ẹ̀sìn titi ẹ̀ lọ́wọ́. Ẹni tó jẹ́ mùsùlùmí ti gbé mùsùlùmí ti ẹ̀ lọ́wọ́, tó sì kírun ti ẹ̀ lójú méjèèjì. Ẹni tó jẹ́ kírísítẹ̀nì ti gbé báìbù ti ẹ̀, ó ti gbé lọ́wọ́ tó ń gbàdúrà lójú méjèèjì. So kò sẹ́ni kankan tó mọ̀ nípa òrìṣà ìdílé mọ́. Àwọn ìran kẹjọ tí wọ́n wá dé, àwọn ti bọ́ sí kíni, ojú ti là gidi gan, ayé ti dayé kọ̀ǹpútà, onírúurú nǹkan ló ń ṣẹlẹ̀. Kò sẹ́ni tó sì ẹ̀fẹ́ sọ wípé kóhun fẹ́ lọ máa tọ́po sérí èṣù mọ́ tàbí kóhun fẹ́ lọ máa bọ nǹkan kan mọ́, nítorí wípé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀, oríṣiríṣi ọ̀làjú ló ti gbayé. Sọmi dọba ní ìró mi o, manú yanjú ọ̀rọ̀ mi. Kò sẹ́ni tó mọ̀ nípa òrìṣà ìdílé mọ́, kò sẹ́ni tó sì ẹ̀ gbọ́ rí. Bẹ́ẹ̀ àwọn ìran kẹjọ tó wà láyé ní òde ìsìn, àwọn yẹn jẹ́ kó wọ́n mọ̀ wípé wọ́n sì ẹ̀ gbọ́ nípa history baba ńlá wọn, pé bóyá wọ́n sì ẹ̀ ń sin òrìṣà kan nínú ilé wọn tàbí wọ́n ń sin òrìṣà kan nínú ìdílé wọn. Wọ́n gbọ́ story kankan mọ́, nítorí pé àwọn ìran àkọ́kọ́ tí wọ́n ń sin òrìṣà yìí ti jáde láyé. Bánú rẹ̀ gbé mi. Àmọ́ ìṣẹ̀lẹ̀ kàyéfì kan ṣẹlẹ̀ Dọba ní ìrọ̀ mi. nídìílé àwọn tó jẹ́ wípé kìrìsìtẹ́nì ni wọ́n. Ràn mí lọ́wọ́. Ṣàdédé mi lọ́wọ́. olóríṣiríṣi nǹkan ṣẹlẹ̀, oríṣiríṣi àwọn àjálù kan ṣẹlẹ̀. Lóòótọ́ mo mọ̀ yìí pé ẹ máa bi mí wípé ṣé wọn gbàdúrà ni, wọ́n kúkú ń gbàdúrà, ṣé wọn àsìn lọ́run ni, wọ́n ń sin Ọlọ́run. Àwọn tó jẹ́ Muslim ńkọ́, ṣé wọn mọ̀ fa tẹ́síbíyù, wọ́n ń fa tẹ̀sùbá àwọn dáadáa. Bẹ́ẹ̀ wọ́n ń kí ìrun wọn lójú méjèèjì tí wọ́n dẹ̀ ń pe Ọlọ́run. Àmọ́ nǹkan kan ni wípé kò sí ẹni tó ṣe wípé Ọlọ́run ṣí lójú láti fi lè mọ ìran baba ńlá wọn àti nǹkan tó ń ṣẹlẹ̀ sínú ìrandíran wọn. Bẹ́ẹ̀ kò sí ọ̀pọ̀lọpọ̀ wọn tó sì ẹ̀ fi ọjọ́ kan gbàdúrà nípa ìdílé wọn rí. Oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀ nínú ìdílé yìí. Wọ́n mójútó gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, wọ́n rójútó sí. Wọ́n ń gbàdúrà bó ṣe yẹ kán gbàdúrà lóòótọ́, àmọ́ àdúrà wọn ò lọ síbi kókó nǹkan tó yẹ kí wọ́n gbàdúrà gangan sí. Bẹ́ẹ̀ là sí wọn lójú láti rí ohun kan tó ń ṣẹlẹ̀ nínú ìran wọn. Kí wá ní nǹkan tó ṣẹlẹ̀ gan? Wọ́n wá gbé àdúrà ńlá kan kalẹ̀.
nínú àdúrà tí wọ́n gbé kalẹ̀ yìí gẹ́gẹ́ bí ìdílé wọ́n ń gba àdúrà àmọ́ àwọn ìran míì àwọn ìjọ kan ni wọ́n wá ṣe kí ni lọ́lọ́run fi ìran ńlá kan hàn nípa ìdílé àwọn pípù yìí. Pásítọ̀ yẹn bá wá ó tọ̀ wọ́n wá ó ní ẹ má bínú o Ọlọ́run ṣí mi lójú láti rí ohun ìjìnlẹ̀ mi ì mọ nǹkan tó ṣe wípé ẹ ti ń bẹ Ọlọ́run fún nítorí pé mo rí pé ìdílé yìí wà nínú ewu tó pọ̀ jù bẹ́ẹ̀ àwọn nǹkan kan sì ń ṣẹlẹ̀ tó ṣe wípé tí ẹ bá gba àdúrà nípa ẹ̀ gangan ó ṣeé ṣe kí wọ́n mọ̀ sí ẹ̀gbọ́n nípa ìdílé yìí mọ́. Ọ̀rọ̀ yìí jẹ́ kàyéfì oníkálukú wọn bẹ̀rù oníkálukú wọn ń gbọ̀n jìnnìjìnnì wípé kí ló ṣẹlẹ̀ kí ló dé lóòótọ́ làwọn ń gbàdúrà àmọ́ àwọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nǹkan tó lè fa okùnfà nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. bọ́mọ wọn ṣe ń kú bẹ́ẹ̀ lóríṣiríṣi ń ṣẹlẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń rí ìjákulẹ̀ bẹ́ẹ̀ làwọn nǹkan míì ń ṣẹlẹ̀ kí ló lè dé kí ló lè fà á. ní pásítọ̀ yìí bá tẹnu bọ̀rọ̀ ló bá ní dáa nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹ jókòó màá ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. ó ní tá a mú mi rí ni wípé bàbá Jésù àjàrà àmọ́ àwọn ọmọlẹ́yìn nǹkan. aṣọre kiri lọ́ọ̀lọ́run bẹ́sẹ̀ rìn kiri. wọ́n jókòó wọ́n tún ìjókòó jó wọ́n ní báwo ló ṣe jẹ́ tó fi lè ṣe wípé àwọn ọmọlẹ́yìn nǹkan. ọ̀nà wo ló gbà tó fi lè ṣe wípé àwọn ọmọlẹ́yìn nǹkan. ìran àwọn òṣè nìkan kan àwọn òdẹ ṣe ohun kan tó ṣe wípé wọ́n jẹ́ ká gbọ́ tàbí káwọn ṣẹ́tọ́ tàbí káwọn ṣoògùn owó. jẹ́kánú mi ṣe ọlọ́rọ̀ ògùn owó kọ́ ni tó ṣẹlẹ̀ yìí àmọ́ amúmi rí wípé àwọn bàbá yín jẹ gbèsè kan wọ́n sì ṣe wípé wọn san tí wọ́n ó dìgbà tí wọ́n bá san gbèsè yìí kó tó di wípé ìdílé máa bẹ̀rẹ̀ sí ní rójú padà tó bá nírú gbèsè wo wá ni wọ́n jẹ ó nítorí wípé àwọn bàbá ńlá yín ti dá májẹ̀mú nídìí òrìṣà bàbá wọn kó tó di wípé wọ́n kúrò láyé ìyẹn àwọn ìran àkọ́kọ́ ìran kẹjọ. ìran àkọ́kọ́ ègún wa ń jà lórí ìran kẹjọ wàhálà wá dé gbogbo ẹbí ti fẹ́ kú tán gbogbo ilé ti ń parẹ́ wọn rójútùú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àmọ́ lójijì tí ìmọ́lẹ̀ dé ìmọ́lẹ̀ tàn wọ́n bẹ̀rẹ̀ sí ní rí nǹkan tó ṣẹlẹ̀ gangan. bí wọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn bàbá yìí tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó ní nítorí wípé òun sọ lákọ̀ọ́kọ́ tóun kọ́kọ́ wọlé nígbà tóun gbàdúrà tán wípé bàbá ló Jésù àjàrà àmọ́ àwọn ọmọlẹ́yìn nǹkan kí ni ìdí tẹ́yìn fi ń kà wọ́n ọmọ ìdí ẹ̀ gangan lòun fẹ́ sọ yìí. kó tó di pé àwọn baba ńlá kú ẹ mọ́ gbàgbé pé òun sọ wípé wọ́n ti dá májẹ̀mú nídìí òrìṣà wọ́n ti sọ fún òrìṣà yìí wípé láéláé ìrandíran àwọn ò ní kúrò lọ́dọ̀ ẹ̀ àwọn máa sìn àwọn sì máa bọ́ bó ti tó àti bó ti yẹ àmọ́jọ́ táwọn bá kọ̀ táwọn ò bọ́ mọ́ nǹkan báyìí ni kó máa ṣẹlẹ̀ nínú ìdílé àwọn. ẹ̀mí àwọn àpọ́stélì. ìdí nìyẹn tó ṣe wípé oríṣiríṣi àjálù ń ṣẹlẹ̀ nítorí wípé kò sẹ́ni tó bọ òrìṣà yìí mọ́. tẹ́ ẹ ti wá rí kókó wípé ẹ má ibi tẹ́ ẹ máa gba àdúrà sí báyìí ni wọ́n bá bẹ̀rẹ̀ àdúrà wọ́n bá ránṣẹ́ sáwọn ìran kejì àwọn ìran kejì yìí àwọn ti di muslim tiwọn ni wọ́n bá ránṣẹ́ sí wọn wípé nǹkan báyìí ló mọ̀ ṣẹlẹ̀ àwọn náà láwọn náà ti rí lọ́dọ̀ àwọn ọlọ́dà náà ẹ jẹ́ káwọn jọ gbàdúrà. wọ́n fìmọ̀ ṣọ̀kan wọ́n bá bọ́nú àdúrà kí ládùúrà tí wọ́n gbà náà. wọ́n ní Olúwa gba ìran wa kúrò lọ́wọ́ gbèsè àìmọ̀dí táwọn baba ńlá wa jẹ. nítorí wípé ní ìgbà tí wọ́n jẹ gbèsè yìí ìgbà tí wọ́n jẹ gbèsè àwa ò mọ̀ ìgbà tí wọ́n ń jẹ gbèsè àmọ́ tí ìwọ bá lè bá wa san gbèsè yìí àwa ò ṣe kí ni àwa ò dá láyọ̀ kó tú wa sílẹ̀ kúrò nínú ìdè títí láéláé. wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ní ìgbà tí àdúrà dojú ẹ̀ wọ́n wá sọ fún ọ òrìṣà yìí dìde ó fì wọ́n lógbòlògbò gbogbo ilé dàrú ilé bẹ̀rẹ̀ sí ní wó ìjì ń jà lọ́tún ìjì ń jà lósì ọlọ́mọ ò mọ ọmọ mọ́ bẹ́ẹ̀ wọn dákẹ́ àdúrà rárá
ìgbà yìí ni wá fi ohùn yẹn wá kígbe lóhùn rárá wípé àwa ti fi ẹ̀jẹ̀ iyebíye àti fi ṣe kíni àti fi san gbèsè àti fi san gbèsè tí ìrandíran wa jẹ nítorí wípé nígbà tí wọ́n ń jẹ gbèsè yìí àwa ò mọ̀ nígbà tí wọ́n ń dá májẹ̀mú nídìí òrìṣà ìdílé àwa ò mọ̀ báwo ló ṣe wá jẹ́ tó wá ṣe wípé orí ìran kẹjọ òun náà lègùn tí ń bẹ̀rẹ̀ òun náà wá ní àwa la wá gbọ́dọ̀ san gbèsè àwa ti fẹ̀jẹ̀ Jésù Kristi ti sa àfisàn kíni àfisàn ìrúbọ àfisàn gbèsè náà gbogbo gbèsè kí gbèsè tí ìrandíran wa lè jẹ àwa ti fẹ̀jẹ̀ Jésù san o. ọba tí kò jẹ́ káyé gbàjọ lẹ́sẹ̀ mi pẹ̀lú ìjàkadì kò jẹ́ kọ́tà tí èsì nǹkan tó yí sí rárá ọba tí kò jẹ́ bí wọ́n ṣe fi ẹ̀jẹ̀ Jésù san gbèsè nìyẹn wọ́n fẹ̀jẹ̀ iyebíye wọ́n fi san gbèsè gbèsè tí ìdílé wọn jẹ yan bá lọ ní gbogbo okùn gbèsè ìrandíran tí ìdílé jẹ ló bá di wípé ó tú kúrò lọ́rùn wọn.